بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بالله أعتدد فيما أعتمد وأعتصم مما يسم وأسترشد إلى ما يرشد فما المفزع إلا إليه ولا الاستعانة إلا به ولا التوفيق إلا منه عليه توكلت وإليه أنيب اللهم صل وسلم وبارك على عبدك ونبيك النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا اللهم صل على محمد في الأولين اللهم صل على محمد في الآخرين اللهم صل على محمد في كل وقت وحين يا رب العالمين. Adá ọpẹ́ fún Ọlọ́run. Adá ọpẹ́ fún Ọlọ́run. Jàmáà, ẹ jẹ́ ká sọ pé alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Irú ìjókòó báyìí, nírú àsìkò báyìí, láyè báyìí, kò sí nǹkan míì téèyàn ń kó nírú bíbá yìí ju oríire lọ. Lórí ire téèyàn ń jẹ ní àjẹ ẹ̀jẹ̀ tán téèyàn ń jẹ tọmọ náà ń jẹ nú ẹ̀ òun ni irú ìjókòó báyìí. Ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn èèyàn kan ń jókòó irú ìjókòó kan tó já sí wípé kò sí nǹkan míì tí ó ti bẹ̀ jáde fún ọjọ́ orí ibú lọ. Ìpọ́nlọ́run wa kọ àkọọ́lẹ̀ wípé àwa wá jókòó níjókòó tá Nábì wa Muhammad ròyìn fún wa sallallahu alayhi wa sallam wípé majtama'a qawmun fi baytin min buyutillah. Àwọn èèyàn ò ní jókòó sí àyè kan tó jẹ́ ayé Ọlọ́run tó jẹ́ ẹnu Ọlọ́run ilé Ọlọ́run ibi báyìí ilé Ọlọ́run ni àbí kìí ṣe ilé Ọlọ́run ju'ilat liya al-ard masjidan wa tahuran Ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. Kó wá já sí pọ̀rọ̀ Kùránì ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ànábì là ń bára wa sọ. Sallallahu alayhi wa sallam. Ànábì sọ pé ìfọ̀kànbalẹ̀ máa sọ̀kalẹ̀ sáàrin wọn. Ẹnì kọ̀ọ̀kan wa ó ní nǹkan kan tó tóbi lọ́kàn wa ṣùgbọ́n bá a ṣe jókòó yìí ara wa balẹ̀ bíi pé nǹkan kan ò ṣe wá Ọlọ́run ò sì ní jẹ́ kí nǹkan kan ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Àmín. Ànábì ní àwọn màláìkà ó rọ̀gbà yí wọn ká àwọn màláìkà tó rọ̀gbà yí wa ká yìí kò sí nǹkan míì tí wọ́n máa ṣe fún wa ju pé wọ́n máa tọrọ àforíjì fúnra wa lọ. Ẹ̀ṣẹ̀ tá a mọ̀ọ́mọ̀ dá àtẹ́lẹ̀ tá a mọ̀ọ́mọ̀ dá ọlọ́mọṣálá ìparẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan wa. Àmín. Mo kí wa lọ́kùnrin àti lóbìnrin ipe asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. Wa aleykum asalaam wa rahmatulahi wa barakatuhu. Bí ìjókòó yìí bó ṣe wà ó jẹ́ ìjókòó tó já sí wípé ojúlówó nǹkan tá a bára wa ṣe ń bẹ̀ ni wípé ká bára wa sọ eléyìí tó ń jẹ́ ojúlówó ọ̀rọ̀. Kí wàá lójúlówó ọ̀rọ̀ náà lórí tọ́pìkì tó fún wa. Ipe alhaku atalimi filimanzuri li islami ẹ̀tọ́ kákẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ káwa lẹ́kọ̀ọ́ kọ́mọ lẹ́kọ̀ọ́ kí bàbá lẹ́kọ̀ọ́ kíyà lẹ́kọ̀ọ́ kí ni ipò ẹ̀ àyẹ̀wò ní Islam tó sí. Ọlọ́run ọba àlékè ọlá nígbà tí ó kọ́kọ́ dá ẹ̀dá alákọ̀ọ́kọ́ Ọlọ́run rí i pé nǹkan tó mọ̀ mú láyà ọ̀pọ̀lọpọ̀ àwa jù nísìn òun lówó ṣùgbọ́n owó kọ́ la fi ń tolé ayé owó kọ́ la fi ń lo ayé fẹ́ni tó bá fẹ́ ráyé gbé nǹkan tó ju owó lọ òun ló ní ìdí. Kí lọ́lọ́run ṣe fún ẹni àkọ́kọ́ tọ́lọ́run kọ́kọ́ dá a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim Ọlọ́run ní wa 'allama Adama al-asma'a kullaha. Ẹ̀tọ́ Ọlọ́run nìyẹn. Nígbà tọ́lọ́run dá ẹ̀dá àkọ́kọ́ tán tí í ṣe baba ńlá wa Ànábì Adam aleyhi salatu wa salam ẹ̀tọ́ tọ́lọ́run fún ní pé Ọlọ́run kọ́ lẹ́kọ̀ọ́ al-asma'a kullaha. Gbogbo nǹkan tó ń jẹ́ orúkọ gbogbo nǹkan Ọlọ́run bá fi mọ Ànábì Adam aleyhi salatu wa salam. Ẹ̀tọ́ Ọlọ́run fún nǹkan tó kọ́kọ́ dá òun nìyẹn.
nígbà tọ́lọ́run ó tún gbé ànábì wa Muhammad dìde sallallahu alayhi wa sallam, àkọ́kọ́ nǹkan tọ́lọ́run ọba fi mà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ni ikra. àṣẹ tọ́lọ́run ọba pa ànábì nìyẹn, ìpèrè ànábì ikra, ikra bismi rabbika alladhi khalaq, khalaqal insana min alaq, ikra wa rabbuka al-akram alladhi allama bil qalam allama al insana ma lam ya'lam. eléyìí jẹ́ àyà márùn àkọ́kọ́ tó kọ́kọ́ sọ̀kalẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run ọba pa ànábì láṣẹ yìí pé ikra, ìrẹ́ ànábì kà. kí ló dé tó ṣe já sí wípé kà lọ́lọ́run pa ànábì láṣẹ tí òun ṣe nǹkan míì pé máa kírun máa yan zaka? nítorí wípé readers are leaders. nítorí pé education is the passage to progress. Education is the passage to success. ẹ wo ẹ̀tọ́ ọlọ́run, ẹni àkọ́kọ́ tó rán ní ànábì ìmọ̀ lọ́lọ́run kọ́kọ́ kọ́. ẹni tó tún gbé dìde nígbẹ̀yìn kí lọ́lọ́run kọ́kọ́ kọ́? ìmọ̀ náà ni. àwa mùsùlùmí nahnu ummatu ikra, nahnu ummatul qira'a. bá a ṣe wà yìí, àkọ́kọ́ nǹkan tánàbí náà wá gbé dìde níṣẹ́ tó gbé dání òun ni pé ànábì ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́, ó ń kọ́ àwọn èèyàn nímọ̀. ẹ̀kọ́ ẹ̀sìn yẹn ló kọ́kọ́ pè wọ́n sí, ìsìláàmù yẹn ló kọ́kọ́ fi mọ̀ wọ́n. báwo náà ṣe máa mọ ọlọ́run tó máa mọ kùránì, òun ló kọ́kọ́ fi mọ̀ wọ́n. kó tó wá di wípé ó wá ń pè wọ́n lọ sí di nǹkan míì tí ìsìláàmù tún ní sínú. gbogbo àwọn sọ̀hábà pátá látòkè délẹ̀ ridwanullahi ta'ala alayhim ajma'in. nígbà tí islam kọ́kọ́ bẹ̀rẹ̀, ibi tí wọ́n máa ń kójọ sí gẹ́gẹ́ bá a ṣe kójọ yìí, òun náà ní ilé dar abil arqam bun abil arqam. ibẹ̀ yẹn náà máa ń péjọ sí, tánàbì tí máa ń kọ́ wọn ní kùránì. tó bá ti wá kọ́ wọn tán, oníkálukú àgbálẹ̀ lọ. ẹ̀tọ́ ní tánàbì yìí mọ̀ ipe tá a bá fẹ́ succeed láyé, ẹni tó bá fẹ́ ṣàṣeyọrí, ó jẹ́ àáfàá ni, ó jóbi ni. ẹ̀tọ́ tó o gbọ́dọ̀ fún ọmọ ẹ gẹ́gẹ́ bí òbí, àbò jẹ́ àáfàá, ó fẹ́ succeed lórí wípé ó fẹ́ ta Islam lọ́rẹ, ìwọ náà ó fẹ́ wúlò fún Islam ni, kò ń ṣe pé ó fẹ́ kó Islam nífà, òun ni pé kó wá mọ̀. man arada dunya fa alayhi bil ilm ومن أراد الآخرة فعليه بالعلم ومن أراد أن يجمع بينهما فعليه بالعلم. ìwọ tó bá fẹ́ máa yé, o fẹ́ láyé, wá mọ̀. o fẹ́ rọrùn, wá mọ̀. o wá fẹ́ kó méjèèjì papọ̀, ìmọ̀ náà ni kó wá. lórí tọ́píìkì wa yìí pé alhaqqu at-ta'limi fil manzuri islami. ẹ̀tọ́ yìí pé ká kẹ́kọ̀ọ́ fúnra wa, ká wá kọ́ ọmọ lẹ́kọ̀ọ́. ibi tá a máa límìtì ẹ̀ sí òun ni wípé àwọn ọmọ wa, àwọn là ń ṣe ayẹyẹ fún lẹ́nìí. báwo la ṣe lè kọ́ ọmọ lẹ́kọ̀ọ́? ọ̀nà wo ni Islam gbà kọ́ wa wípé báyìí lẹ ṣe lè kọ́ ọmọ lẹ́kọ̀ọ́? nígbà ayé Sayyidina Umar radiyallahu ta'ala anhu, arákùnrin kan lọ bá wípé ya amiral mu'minin, mo pè wọ aṣáájú àwa mùsùlùmí. arákùnrin yìí wa huwa yashku ilayhi uquq ibnihi, ó lọ fẹjọ́ sùn ẹni tó jẹ́ bí olórí ìlú tó ń darí ìlú wípé ọmọ mi ò máa gbọ́rọ̀ sí mi lẹ́nu, ọmọ mi ìwà tí ò tẹ́ mi lọ́rùn ló ń hù, nǹkan tí mi ò fẹ́ kó ṣe òun ló ń ṣe. fa ahadara Umar ibna, Umar bá ránṣẹ́ sọmọ ẹ̀, ó bá pè pé ẹ lọ bá mi pè ọmọ tí wọ́n fẹjọ́ ẹ̀sùn mi yìí, ẹ lọ bá mi pè wá. fakọ́lá libni, Umar bá ń sọ fún ọmọ yìí pé bàbá ẹ wá bá mi, ó dẹ̀ fẹjọ́ ẹ̀sùn mi dípò ń ṣe báyìí, òun ṣe báyìí, kí ló fà á tó fi ń ṣe bẹ́ẹ̀? ọmọ bá fèsì fún, ó ní pé alaysa lil walad hukukun ala abi. ìrẹ́ ọ̀gá wa, ǹjẹ́ ṣé ọmọ ò lẹ́tọ̀ọ́ bí lọ́dọ̀ òbí?
ṣé kò lẹ́tọ̀ọ́ tó yẹ kí òbí ṣe fọ́mọ? Umaru bá dáhùn ó ní bẹ́ẹ̀ ni ọmọ lẹ́tọ̀ọ́ tó yẹ kóbi ṣe lórí ẹ̀. Ó bá bi pé ẹ̀tọ́ wo ló yẹ kí òbí ṣe lórí ọmọ? Umaru bá dáhùn pé an yantaqiya umma. Ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ibi tá a dé ibẹ̀ lọ́rọ̀ dé. Ìwọ ọkùnrin tó ì tí ì níyàwó, ẹ̀tọ́ àkọ́kọ́ láti lè ní foundation tí ó kalẹ̀, tí ó wúlò fẹ́sìn, tí ó wúlò fún rẹ, tí wọn náà tó fi kalẹ̀, òun ni pé àyẹn tẹ́kíyà umma. Ẹni tó o bá fẹ́ fi ṣaya, ẹni tó o fẹ́ fẹ́ níyàwó, wò ó dáadáa kó o tó fẹ́. Alájà tó kọ́kọ́ sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ wọ́n ní pé tá a bá yọ pọ́blẹ́mù obìnrin kúrò nínú ìlú àti nǹkan tóbìnrin ń dálẹ̀, almost gbogbo òṣòro wa láti kákò ńlẹ̀. Ẹ wo bí tí Islam ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kọ́ wa lẹ́kọ̀ọ́, ajá sí pé fahidnu li ummi madrasatun tasamat literbiyatil banina awil banat. Ẹ̀yin ìyá wa tá bá wò ẹ̀yin náà lẹ́ ń pọ̀ níbi nǹkan tó dáa báyìí, tá bá tún wò dákejì náà ẹ̀yin náà lẹ́ ń pọ̀ ń bẹ́ẹ̀. Ok fine, ẹ̀yin tẹ́ wá ń wá síbi nǹkan tó dáa báyìí, ṣé ń gbọ́ àwọn ọ̀rọ̀, ṣé ń gbọ́ lágbọ̀gbọ́ tínú ni? Iṣẹ́ wo lẹ fi ń ṣe gan-an? Tẹ́ ẹ bá ti dá, kò sí nǹkan míì tí ó jáde lára yín ju nǹkan tó máa dá lọ. Ẹ̀yin náà lẹ́kún mọ́mọ́ jù. Ọ̀pọ̀lọpọ̀ ọmọdé ní ìyá náà lọ̀pọ̀lọpọ̀ ń jọ. Ìwọ bàbá, ibi tíṣẹ́ ti wá kọ́kọ́ bẹ̀rẹ̀ ni ipe àyẹn tẹ́kìyà umma, ìyàwó tó fẹ́ fẹ́ mọ nǹkan tó máa mú. Ànábì wa kọ́ wa lẹ́kọ̀ọ́ sallallahu alayhi wa sallam. Ànábì ní pé tẹ́ bá ti wá fẹ́ mú yàwó, tunkahul mar'a li arba'in. À ń fẹ́ obìnrin li jamaliha, nítorí rẹwà, wa li hasabiha, a rí i pé ó wá láti ìran tó dáa, wali wàmálìhà, àtowó tó bá ní lọ́wọ́ o lè fẹ́ obìnrin nítorí ẹ̀. Ó wá ní wàlídìínìhà, àti nítorí ẹ̀sìn. fasfar bizati din, ìwọ gbìyànjú kó o fẹ́ eléyìí tó dáa. Kí ló dé tànà bí i ṣe emphasize lórí pé fẹ́yàwó tó dáa? Ẹ lọ wo gbogbo ẹni tó ga láyé lẹ́ni, ẹ lọ wo gbogbo látànà dèní, ìyá wọn ló play vital role nínú ìgbésí ayé wọn. Ọmọ nǹkan tó mọ ń mú lára àyà ó pọ̀ ju ti bàbá lọ. Ẹ wò Imam Shafi'i rahimahullahu ta'ala, ó ní ìyá òun ló kọ́ òun ní bó ṣe ń ka Quran. Ìwọ kí ni ìwọ kọ́ ọmọ ẹ? Ìwọ bàbá tí wọn náà fẹ́ mú ìyàwó tó já sí wípé orí TikTok, orí Facebook òun ló ti mú. Bí apalọ̀ lẹ ti pàdé, ǹjẹ́ o ti pé hákù yẹn fún un náà? Nítorí pé ibi tí ẹ máa rí pé à ń sọ̀rọ̀ nípa àlàhákù àtàlímí, o fẹ́ kọ́ ọmọ lẹ́kọ̀ọ́, láìtì kọ́ ọmọ ní sí education. Àwa gbé látòrí ìyá, ṣé mọ̀ nǹkan tó fà á? Òun ni wípé tí ìyá bá fi lè dọ́ọ̀lù, torí ìyá bá kú, nǹkan tó súnmọ́ ní pórí ọmọ máa kú. Tí ìyá bá dẹ̀ sound, even tí ò bá kàwé, torí ẹ̀ bá pé, tó mọ bá ṣe ń reason, tó mọ bá ṣe ń gbọ́rọ̀ kalẹ̀, nǹkan tó súnmọ́ ẹ máa rí pé genius ló máa produce. Ẹ lọ́wọ́ àwọn ẹni àná, wọ́n ní ìyá kan ó ń gbé ọmọ ẹ̀, ó máa wá ń fún lọ́yàn dáadáa, ó ń fún lọ́yàn dáadáa. Wọ́n wá bí pé kí ló dé tó ṣe ń fún lọ́yàn? Ó lóun ń fún lágbára alẹ̀ ní tìtorí pé òun fẹ́ jẹ́ kó wúlò fáyé, kó wúlò fẹ́sìn. Ẹ̀yin ìyá wa, kí ni ìdí tẹ́yin ṣe ń fún ọmọ lọ́yàn ń sìn? Ẹ̀ ń fún lọ́yàn nítorí kó lè sùn, ayé wa ń sùn, ayé ń bàjẹ́. Àbí ìdí yẹn kọ́ nìyẹn? Nítorí ẹ fẹ́ sinmi, ẹ fẹ́ wo fíìmù, ó máa disturb yín. Àwọn ìyá àwọn ẹni àná, Imam Zamkhashar rahimahullahu ta'ala, ó láti kékeré nìyẹn òun ti ń wí òun láwàní. Ní ó wà fàdání ló máa mú lọ lè ké, ó ń wé láwàní nítorí pé ó fẹ́ jẹ́ kó dé àfà. Ó ti ń lé pàtì yẹn foundation, ó ti ń lé ẹ̀ fún.
ẹ lọ wo gbogbo àwọn ẹni tí wọ́n gùdù ní field kọ̀ọ̀kan nínú àwọn ẹni tèmi súnmọ́ tí mo dẹ̀ máa fi ń ṣe reference dáadáa Dr. Gab òun ni mùsùlùmí àkọ́kọ́ ní University of Lagos tí wọ́n gbà as English teacher English lecturer ó sound ọlọ́run ṣàánú ẹ̀ ọ̀dọ́mọdé ni bí 32 years 31 32 ló gba PhD field tó ti ń perform yẹn tó wà yẹn wọ́n sọ fún wa ipe mọ́mí àwọn òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ipe singular verb ni ó tẹ̀lé she singular verb òun ni ó tẹ̀lé lẹ́ni yìí ó ti di English lecturer kí lẹ́yìn ń kọ́ ọmọ yín TikTok ni o fíìmù ni Yorùbá fíìmù ni láwọn tó já sí wípé kò sí nǹkan míì tí wọ́n ń pè yàn lọ sínú ìdí ẹ̀ ju nǹkan tó já sí wípé ó máa bí orí bú fẹ́yàn lọ láyé àti lọ́jọ́ ìgbéni àlùkìyámà. ọ̀rọ̀ ìyá nìyẹn wípé kó o mú ìyá tó o fẹ́ jẹ́ kó bí ọmọ fún ẹ lọ́jọ́ ọ̀la kó o mọ nǹkan tó máa mú. ẹlẹ́ẹ̀kejì tó tún jẹ́tọ́ wọ́n yóò sinna small gbìyànjú kó o sọ ọmọ ẹ ní orúkọ dáadáa fa inna lil asma'i atharon fil musammayat. baba wàlà fakhar ìsìn ló ṣe yé mi ipe mo mọ àdìsí yẹn pé tòótọ́ ni ṣùgbọ́n òdodo lànàbí yìí sọ ipe orúkọ tẹ́ ẹ bá sọ ọmọ á máa ru ọmọ á dẹ̀ máa ṣiṣẹ́ nínú ìgbésí ayé ọmọ. èmi sígbà tí wọ́n bí mi bàbá mi sọ mí ní Mujahid striver jagunjagun ngbà tí mo di 29 mọ́ 30 òun lórúkọ yẹn wá ṣẹ̀ṣẹ̀ òun ni mo gbaṣẹ́ ológun tí mi sì rí àṣẹ inna lil asma'i atharon fil musammayat àṣẹ orúkọ á máa lápa lórí ọmọ òdodo lànàbì sọ sallallahu alaihi wa and yuhsina isma ẹ̀yin náà ìwòran tó bá jẹ́ danger náà sọ mí látàná ní bàbá mi ti sọ pé google gọ́bẹ̀ kí lẹ rò pé màmá dánwò ń sìn. gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kọ́ ọmọ yín jẹ́ ẹ gbìyànjú ẹ ti máa pè é sì kó wá ń ṣe pé kẹ́ ẹ máa pè é láàfà irun àṣùbà tó ẹ̀ ní jí ẹ̀ ń pè ń ṣéwù ilé kéwù ẹ̀ mú lọ kí lẹ fẹ́ jẹ́ kódà yóò di ṣége and yóò sínú smahu ẹ pè wọ́n lórúkọ dáadáa. bánàbí náà ṣe báwọn ọmọ kékeré lónìí yẹn sallallahu alayhi wa sallam. Anas bin Malik rahimahullahu ta'ala ó ní àbúrò kan ọmọ kékeré tànàbí máa wá lọ ń kí wọn nítorí àwa àfà ẹ̀sìn wa ẹ̀sìn ẹ̀kọ́ ni ṣùgbọ́n nǹkan tó báyọ̀ nú jẹ́ nípa àwa mùsùlùmí là wà lẹ́kọ̀ọ́ bí ànábì ṣe tó sallallahu alayhi wa sallam ànábì á lọ máa bẹ̀ àwọn jọ̀mọ́ ẹ̀ wò á lọ máa wo àwọn àfíẹ́sì wọn wò báwo náà ṣe ń jẹun sí báwo náà ṣe ń lífù sí báwo nìkan ṣe ń lọ fún wọn sí. àfáà mi kò ní rí jọ̀mọ́ tó já sí wípé ó ń fún lówó ń ṣe dáadáa mọ́ṣáláṣí kò ní rí lọ́jọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta wallahi kò ní lọ bèrè ẹ̀. ṣé nǹkan tá ànábì kọ́ wa nìyẹn. ànábì á lọ máa bẹ̀ wọ́n wò ànábì wá délé wọn sallallahu alayhi wa sallam ó wá rí àbúrò ẹ̀ ọmọ kékeré ó jókòó ó ń banújẹ́ ànábì dẹ̀ fi gbogbo àwọn àgbàlagbà alẹ̀ ó dẹ̀ lọ jókòó ti ọmọ kékeré yẹn wá tàdánù ànábì dẹ̀ bẹ̀rẹ̀ sí ní họ́ọ̀gì ẹ̀ ànábì dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá a ṣeré ànábì ní pé kí ló dé tó ṣe ń banújẹ́ ó wá nawọ́ sànábì pé kó wo kéèjì ẹyẹ òun ara ẹyẹ òun ò yá òun àtànábì wa jọ ń sún mẹ́yẹ wọ́n jọ wá ń wo ẹyẹ lójú ẹ wo bá ànábì ṣe sọ̀kalẹ̀ sallallahu alayhi wa sallam ànábì wa sọ fún pé ya aba umair ma fa'ala nughair sallallahu alayhi wa sallam ike ànábì ẹ mọ ọmọ kékeré kéèyàn máa sọ wípé ìwọ bàbá kéèyàn gbé sípò àgbàlagbà kó máa sọ pé ìwọ bàbá alágbájá orúkọ tánábì wá pè yẹn inú ẹ wá dùn pé ànábì rí òun gẹ́gẹ́ bí àgbàlagbà nǹkan kékeré tánábì fi wí ní àti ẹ̀ nìyẹn. ara ẹ wá dá pé ábà òun mìíràn ànábì pé òun ní bàbá alágbájá máa fún àlànùgẹ ẹyẹ yìí kí wàá la máa wá ṣe sí báyìí báwo lára ẹ ṣe máa yá sallallahu alayhi wa sallam. bánábì ṣe rí ni níwọ̀nba tánábì ń kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ṣe máa bára wa lò ká má bọ́ta kúrò níbi nǹkan tá à ń bá bọ̀ ipe ẹ sọ ọmọ ní orúkọ dáadáa
ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan tí Sayyidina Umaru kà rahimahullahu ta'ala ó ní wa yu'allimahul Qur'an. Ẹ wá kọ́ níkọ́ al-Qur'an. Kí la jókòó tí ń bí báyìí? Àjókòó àwa kọ́ra wa lẹ́kọ̀ọ́ al-Qur'an. Kí ló fà á tó fi já sí pé Kùránì ni wọ́n mention ní pé ká kọ́ra wọn? Nítorí pé kò sí gíga kan téèyàn lè ga tí ò bá sí Kùránì níbẹ̀ asán ni. Ṣùgbọ́n al-Qur'an tó bá wà nú ọ̀rọ̀ gbésí ayé ẹ̀dá tẹ́nìyẹn gan ò bá jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ yóò padà jẹ́ nǹkan, yóò di nǹkan. Àwọn ẹni àná wọ́n wá mú eléyìí, wọ́n di Kùránì mú, wọ́n gbá mú bó ṣe yẹ kí wọ́n gbá mú. Ìdí nìyẹn tí wọ́n fi di as-sabiquna as-sabiqun ulaika al-muqarrabun. Ẹ jẹ́ ká wá bira wa léni pé ṣé báwa ṣe di Kùránì mú léni ṣé bẹ́ẹ̀ làwọn ẹni àná ṣe di Kùránì mú lánàá? Ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ nǹkan tí Kùránì sọ, àdẹ̀ kí ẹ̀ wípé kí ni Kùránì sọ. Bàbá ò mọ̀, ìyá ò mọ̀, ẹ̀ẹ́dẹ̀ tún gbìyànjú pé kọ́mọ náà ṣoríire látara yín kẹ́ rán lọ lé kéwú. Kẹ́ẹ̀sì kẹ́ ẹ wọlé kéwú tẹ́ ẹ fẹ́ ràn lọ dáadáa kó tó di pé ẹ mú lọ. Eléyìí ó jẹ́ ẹ̀tọ́ tí òbí ní láti pé fún ọmọ, nítorí pé al-Qur'an tó bá dọjọ́ ìgbéni al-Qiyamah ó jẹ́ nǹkan tí ó jẹ́ ìṣìpẹ̀ fún gbogbo ẹni tó bá mọ̀ àtẹni tó bá fi kọ́yàn. So tá bá ń kíra wa kú oríire láwa tá wà ń bì báyìí, ó tó bẹ́ẹ̀ àbí ò tó bẹ́ẹ̀? Owó alukurani la wa ná, alukurani la wa jókòó tì. Àwọn ẹni àná wọ́n mú kurani wọ́n mọ iyì ẹ̀ débi wípé iṣẹ́ eré ń díṣẹ́ eré lọ́wọ́ fún wọn. Sayyidina Khalid bin al-Walid radiyallahu ta'ala anhu jagunjagun ni. Òun ló máa ń lead àwọn ogun fáwọn mùsùlùmí. Gbogbo ìgbésí ayé ẹ̀ ogun yẹn ni wípé táwọn enemy bá wá attack wọn, àwọn ọ̀tá wọn, àwọn náà máa ń defend. A fẹ́ lọ polówó Islam níbì kan, àwọn náà máa ń gba wájú. Tó bá wá lọ, tó bá wá dé, àwa jókòó lẹ̀, àwa gbé Kùránì dání báyìí, àwa máa sunkún. Àwa máa sọ wípé shagalana al-jihadu anka ya Qur'an. Ipe ìrẹ Qur'an, iṣẹ́ rere ló díṣẹ́ rere lọ́wọ́ fún mi ní ó jẹ́ n ráyè ká ẹ̀ ní ó jẹ́ kí n ráyè visit ẹ̀. Shagalana al-jihadu anka ya Qur'an, àwa máa sunkún. Ẹ jẹ́ ká wá bira wa, kí ló dí iṣẹ́ rere lọ́wọ́ fáwa? Anil Qur'ani shagalana al-jihad. Fahaza al-unzuru qaddamahu ibad. Rijal al-yawm hal lakum i'tizarun anil Qur'an shagalakum fasad. Ìbàjẹ́ àìda Facebook gbéborùn òun nìkan tí ó gba Kùránì lọ́wọ́ wa o. Jọmọ́ lọ́kùnrin àti lóbìnrin, eléyìí tá a sọ ní ṣókí yìí, ẹ jẹ́ kó jẹ́ nǹkan tí a máa tara wa jílé lórí. Ìwọ tó o báyìí tí mọ Kùránì tó o mọ nǹkan tó ń sọ, àyè ṣìṣílẹ̀ fún ẹ. Ilé kéwù ni bíbà yìí. Àwọn ọmọ wa eléyìí tó ń sá, ẹ rọ̀ wọ́n, ẹ tù wọ́n, eléyìí tí ò dẹ̀ sá náà ẹ túbọ̀ ṣe wọ́n lójú kòkòrò sí, nítorí kí gbogbo wa ká lè ṣoríire láyé àti lọ́jọ́ gbìn al-Qiyamah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ jẹ́ kọ́mọ yín ó kéwú, ẹ̀kọ́ mọ yín lẹ́kọ́ ẹ̀sìn, bọ́mọ bá ké Kùránì yóò ṣoríire. Kó kéwú lẹ́kọ́ ẹ̀sìn, bọ́mọ bá ké Kùránì yóò ṣoríire. Ẹ jẹ́ ní Allahu Akbar. Allahu Akbar. Àwọn àfáà wa àgbà tí wọ́n bá wa sọ̀rọ̀, ibi tẹ́ ẹ ti mọ Ọlọ́run dákun má jẹ́ ó tán bẹ́ẹ̀ láíláí. Àmín.
Ọlọ́run má jẹ́ yí lórí. Àmín. Ọlọ́run má jẹ́ dàrú ńlá káyì. Àmín. Ọlá ṣáájú ẹ̀dá tí ń jẹ́ Muhammad. Sallallahu alayhi. Bisimilahi inna a'toyna. Bismillahir rahmanir rahim. Inna a'toyna kal-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Ẹ jẹ́ kí ogun akáni sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Abẹ́ gbádùn àwọn àfáà wa dáadáa ni. Tẹ́ bá gbádùn wọn dáadáa ẹ jẹ́ kóhùn yẹn lókè dáadáa. Ẹni sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. A ti kúrò níbi ètò sẹ́mínà wa nìyẹn. À ń lọ síbi ètò ṣàhádà wa. Àbí bẹ́ẹ̀ kọ́ ni. Àtàwọn tí wọ́n ń ṣe graduation nínú ilé ẹ̀kọ́ wa tí